ẹ ṣàfikún owó ìṣúná lórí ètò ìlera. Sẹnetọ Ogunwale rọ ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀. Aṣòfin àgbà tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Sẹnetọ Ogunwale ti ké sí ìjọba lẹ́kànjẹ̀ka láti ṣàfikún owó tí wọ́n yà sọ́tọ̀ fún ètò ìlera nínú ètò ìṣúná. Eléyìí gẹ́gẹ́ bó ṣe wí yóò dín ikú òjijì kù láàrin àwọn ọ̀dọ́ àti àgbà, tí ó sì mú kí àwọn tí wọ́n ń gbé ní ìgbèríko láǹfààní sí ètò ìlera tó múnádóko. Ogunwale, ẹni tí ó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí láàrin ọdún 2003 sí 2007 sọ ọ̀rọ̀ yìí nílùú Òṣogbo lọ́jọ́ 15 oṣù keje ọdún yìí níbi ayẹyẹ ìrántí tí wọ́n ṣe fún díákónì Noah Ọ̀dẹ́rìnà àkọ́kọ́ irú rẹ̀. Bákan náà ló rọ àwọn aráàlú láti dájú pé ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó ni wọ́n ń lọ fún ìtọ́jú láti lè dènà ikú àìtọ́jọ́, àti pé gbogbo àwọn ayédèrú dókítà gbọ́dọ̀ lè dáhùn fún ẹnikẹ́ni tí ó bá kú lákàtà wọn. Ogunwale ṣàlàyé pé tí ètò ìṣúná tí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ bá ń yà sọ́tọ̀ fún ètò ìlera bá pọ̀ dáadáa, àwọn aráàlú yóò jàǹfààní rẹ̀ lọ́pọ̀lọpọ̀, yóò sì fún wọn láàyè láti lo ọjọ́ wọn pé lórí ilẹ̀ alààyè. Ó wá gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹnitọ Adémọ́lá Adélékè fún bó ṣe fi orúkọ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti àwọn àgbààgbà kan sílẹ̀ lábẹ́ ètò ìlera àdójútòfò. Ó ní ìgbésẹ̀ gómìnà yìí yóò jẹ́ kóríyá fún àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ láti ṣiṣẹ́ tọkàntọkàn níwọ̀n ìgbà tí wọ́n mọ̀ pé ìjọba ní ètò rere fún wọn yàtọ̀ sí owó ìfẹ̀yìntì wọn. Medinat Adésóyè ló jábọ̀ ròyìn fún Ejioba TV.